ìwé mọ̀ pé o lálùyọ nínú film, but the only reason tó fi ṣe film yẹn ni pé you are in competition with yourself. You compete with people. Ayé táwọn èèyàn ń ṣe, ayé yẹn mú ẹ. Unfortunately, o lè ṣiṣẹ́ báwọn èèyàn ṣe ń ṣiṣẹ́. Mo ti sọ pé ṣé olóṣó ni kó máa ṣe. Your film ṣíṣe, it is not your calling. Ìyábọ̀, film ṣíṣe ò kì í ṣe calling ẹ rárá. Now, I will tell you people for free. There is something we call criticism. Gbogbo bí ló wà láyé yìí, ẹ̀yin olórí burúkú. Ẹ̀yin olórí burúkú tẹ́ ń support Ṣẹ̀pẹ̀tẹ́rì. Gbogbo ìlú ló ti ń criticize. Wọ́n ní sọ pé torí èèyàn kan jẹ́ best tí wọ́n káwọn máa criticize ẹ̀. Fíìmù olórí burúkú tí Ìyábọ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. The film is nothing to write home about. Màá play fún yín kẹ́ máa gbọ́ nǹkan táwọn èèyàn sọ pa fíìmù. Ẹ kọ́kọ́ gbọ́ ilé. Ẹ̀yin èèyàn wa, Bukky Jesse ó sọ̀rọ̀ lórí bí àwọn èèyàn bí wọ́n ṣe ń sọ̀rọ̀ nípa fíìmù fún arákùnrin tí a mọ̀ sí Ìyábọ̀ Òjó, The Return of Arinto. Ó ní is nothing to write home about. Ó ní fíìmù náà ò dáa. Ó sì sọ pé òun ò ní jẹ́ kí fíìmù náà ò tà. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Follow along for recommendations and reviews. Today, I'm back from watching The Return of Arinto in cinema. And it's as if, when you've been shell-shocked. You guys, if I don't laugh, I will cry. This has been my biggest disappointment of this year. I'm just going to start off this review like that because when I tell you, the way I was looking forward to this film, when I tell you guys that last year when Labake Olododo came out, that was one of my favorite films. I love Labake. Even if some people didn't like that film was bashed by many. But I stand 10 toes deep for Labake. I love that film. And so, when I saw the trailer of this Ìyábọ̀ Òjó coming back again after Labake last year, that was such a hit in my own house, in my own world. And then I now see Funke, me that I'm a member of the Funke fan club, love Funke. I'm seeing Mercy Agbe that I love. And he is in this, William Benson. Chioma Ikonku that I love from Real House Artist, by the way. Chioma is one of the biggest reasons I watch this film. My girl is not an actress. Even if she's an actress, not this role, my girl, Chioma, one of my favorite parts of the Big Baller video is her part when she comes. I love Chioma Ikonku. But as the role they gave her here, I was laughing. Every time Chioma would talk, I did that outfit. I watch Chioma an actress, you are not. I watch him. Tell you. Love Funke. I'm seeing Mercy. I like this film for any. I don't even know what. At first, when the film was going, I was like, okay, they should really just cut, condense and cut. Maybe it's just a problem of I missed all of this. That if they cut it, maybe there's a very fantastic thing inside. But by the end of the film, I don't see a point to this film. We will talk more in spoilers, and I'm sure you're listening to this and you're like, wow, this is sounding so harsh. But go and watch this film. Do you think I'm happy to be here saying this? These are my people. This is a film I was rooting for. I rushed to that cinema to watch it with all excitement in my blood. I can't believe what I'm sitting down here to say. I'm so disappointed. Oh my actual gosh. And he killed it though. A standard performance from him. He did very well. Also, you cannot say that effort was not put in. Effort was put. A budget was put. They fly here and there to shoot this film. They actually brought people together, effort and energy. So on the good part, I can say that effort and money was put. But now, my son, talk of you. Shagba, what about boy so? Oni Chioma, èyí tó gbéṣẹ́ Eléyọ̀ká tó wà ní Tanzania fọ́mọ ẹ̀. Oni Chioma kò tiẹ̀ act dáadáa no film yẹn. Gbogbo àwọn tó kó sí film yẹn. Nothing to write home about. Now I'm going to tell you the reason. Charity on bati sọ pé òun fẹ́ ṣe pepper dem, òun wá cheap labor. Esabod ló kúkú sọ olórí burúkú Ìyá Àjàrà Bùkà. Ó ní cheap labor ló ń wá ló fi lọ kó àwọn olórí burúkú ọmọ tán mere ṣe sí film. Ó wò títí, ó gbé àṣànà sínú film. Ṣó fi pé ṣí film yẹn máa lọ ni. Ọlọ́run ò ṣọ́bàká, Ìyábọ̀. Ọlọ́run ò ṣọ́bàká. Kí ló fi àṣànà sínú film fún? Àṣà tó wá ní infantry. Ó lóun ti gba voice òun padà sí ìtọ́gbọ́n òun ti act film. Is an actress? Hell no. Ìsolórí burúkú kúntakúntè rárá àjọ obìnrin tó ń gbé kiri. Ṣé actress ni? No. But because one, you are looking for cheap labor, and two, you just want to bring everybody that are fighting, abusing people for you. You just want to put them in that film. Ó wá fún film ẹni rubbish. Ó fọmọ sí, ó fọkọ ọmọ sí, ó fi family sí, ó fi ìyá sí, ó fi bàbá sí. Ṣó ko tó fi fún mi ko ṣó ló jẹ́ kó pé. Family cycle ló jẹ́ kó pé. Family circle.
title tó jẹ́ kó sọ fíìmù ẹnìyẹn family circle, because all these people are non-entities. They have no clue about what a film is. They have no clue about what acting is. But just because you are so cheap, everything about you is cheap. Apology to people putting on shame. But ento pera ni olowo. Ento pera ni olowo. Mo máa sọ fún yín kò mo lè wá aṣọ £1 bí ṣe wà. Mi bota sọ fún yín pé lówó ni mí. Mi bota bá yín ṣe competition. But ento pera ni lolowo. Just because of cheap, awo koko mo pé cheap labor ni. Ìyá ẹ Sábọ̀dì ló sọ olórí burúkú aláyé bàjẹ́. Àjọmọ̀gbé kidnapper online kidnapper òun ló sọ. Only because you are ìwọ́dọ̀ ó ló sọ fún òun pé àwọn ọmọ yẹn ò ní gbowó ìtorí ẹ̀ ló ṣe lò wọ́n. Òun fi Fọlá ẹnu ṣó sí inú fíìmù. Òun fi olórí burúkú àṣànà apààyàn. Oh, mẹ́pẹ́ mẹ́rin people tó ń wà àṣànà nínú fídíò yẹn gan wọ́n á máa wò pápáyàn. Ọlọ́run family circle ló jẹ́ kó sọ lẹ́yìn. Family circle ni very cheap film. Now ta ni mo wá rí báwí? Soso bẹ̀rẹ̀ kan ni. Compensation ni Soso how market. Bọ́ta Soso tó bá máa sunkún kiri pé ó ti lulẹ̀. Soso lóhun ò mọ̀ pé bó ṣe wà controversial tó ní lórí internet. Ṣé mọ̀ pé Soso orí TikTok, orí Instagram làwọn yẹn wà. Soso lóhun ò mọ̀ pé bó ṣe wà controversial tó ní. Ó ní ká lóhun ti mọ̀ ní òun ò ní kówó lẹ̀. Soso invested a lot in that film. Ẹni kí Ìyábọ̀ Wá Búra tó bá mú 10 kobo sílẹ̀. Soso ló gbé owó sílẹ̀. Soso invested a lot. Soso bẹ̀rẹ̀ kan. Soso àti Cubana Chief Priest àwọn ló gbé Mohbad lọ sí Kòròdú. Ibi tí Àṣànà ti pa Mohbad ìgbà tó délé tán ní home bleed profusely. Ibi tó ti lọ ṣeré last yẹn. Soso bẹ̀rẹ̀ kan àti Cubana Chief Priest lọ gbé lọ síbẹ̀. Soso yẹn ló gbé owó fíìmù sílẹ̀. Soso sunkún kiri ń sìn ni. Soso tó gbówó sílẹ̀ ó ń sunkún kiri ni. Ó láwọn ti wọ gbèsè. Ó ní tí òun bá mọ̀ pé bẹ́ẹ̀ ni Ìyábọ̀ Òjó ṣe rí lórí íńtánẹ́ẹ̀tì ni ó lóun ò ní gbówó sílẹ̀. Ẹ gbọ́ mi ṣá? Ó lóun ò ní gbówó sílẹ̀. Ó dàbí kí n máa ṣe nǹkan sìn kí n máa hàtẹ́rẹ́ kí wá lọ máa fi gbogbo àwọn fámìlì mi sí tán mèrè ṣe. Mo ti sọ kíní rí náà. Mo ní ìgbà tá bá ń wéré ìgbà tá wà ń kékeré even up till now. Ẹ gbọ́ mi ṣá? Àwọn tó wà nínú fíìmù yẹn, àwọn actors, àwọn ló máa ń jẹ́ kémi wò fíìmù. Náà mo máa sọ nǹkan kan fún yín. Ṣé rí gbogbo cinema, gbogbo figure tó ń pè yẹn. Kúnlé ti sọ, Kúnlé Afọláyan ti sọ. Ó ní tó bá pa 1 billion, ó ní bí á ní 2 million máa tẹ̀ wọ́n lọ́wọ́. Kúnlé sọ, Ọláìyá Igwe sọ, another artist náà kan sọ. Ó ní gbogbo figure tó ń pè yẹn is just for competition. Ẹ gbọ́ mi ṣá? Ẹ wo Bímbọ́ Adémóyè. Ẹ wo Bímbọ́ Adémóyè. Ẹ lọ wo fíìmù ẹ̀ lórí internet mo bọ̀. Ẹ wo fíìmù tó ṣe Mirrors and Reflection. Ó dẹ̀ ti ṣe fíìmù kan before then. This girl is not in competition with anybody. Orí YouTube ló gbé fíìmù ẹ̀ sí. The fact is pé our film is internet worthy. Our film is YouTube worthy. But sorry, our film is cinema worthy. But orí YouTube ni. Àwọn tó ń pawó YouTube gan wọ́n ń pawó ju àwọn olórí burúkú tó ń gbé fíìmù lọ sí sinimá lọ. Ìyábọ̀ mo wá ń béèrè lọ́wọ́ ẹni pé tí fíìmù ẹ bá dùn ṣé máa bẹ̀yàn kó ẹ máa fáwọn èèyàn lówó kó lọ fi wo fíìmù ni. No, ẹ sọ fún mi ẹ̀yin tẹ́ ń wò mí. Fíìmù tó bá dùn ó dàbí ẹni tó ń ta oúnjẹ ń sìn ni. Ẹ ní fún mi lówó kí n lọ ra oúnjẹ tó bá dùn máa wá owó máa lọ fi rà ni. Fíìmù tó bá dùn you don't give people money to go and watch. You don't. Are we not getting something? It shows the film is rubbish. Rubbish. Nothing to write home about. The film is nothing. Ẹ gbọ́ mi ṣá. Fíìmù tó dùn sí. Màá wá fún yín lówó. No, kò possible now. Kò possible. Tí bá sọ fún ẹ pé fíìmù dùn, ìwọ ló máa wá owó tó máa lọ fi wò. Ìyábọ̀, mistake tó dẹ̀ ń ṣe ni pé sórí gbogbo àwọn ajá ẹ̀ tó ń pariwo kiri pé o tó ń dárúkọ fíìmù ẹ̀ tó yẹ pé èèyàn máa ṣe show máa lọ máa comment síbẹ̀. Film, anything tí ọba fẹ́ sọ láyé is sórí ọjà títà. Number 1 ọjà títà, ògùn ọjà títà ni is recommendation. Ẹ gbọ́ mi ṣá? Ògùn ọjà títà is recommendation. Ẹ wo gbogbo àwọn tí máa ń sọ láyé mi, àwọn vendor tí máa ń dárúkọ fún yín. Kò ṣe mo máa sọ fún yín, wọ́n ń sanwó fún mi kí n polówó wọn. Because mo rajà lọ́wọ́ wọn ni mo ṣe polówó wọn.
nǹkan tó dá ló máa polówó ara ẹ̀ Ìyábọ̀. Your film is rubbish. Rubbish. Your film is not interesting. Now, bàbá kan ló tún sọ yẹn o. Gbọ́ mi ṣá. Film is about recommendations and review. Ẹ mọ gbogbo film tí máa update fún mi pé ẹ lọ wò, ẹ sọ fún mi. Ṣé ti wo anyone rí? Kẹwàá bú mi. Mo mọ film wò dáadáa. Gbọ́ mi ṣá. Mo kàn ní time film ni. Film tó bá máa dùn, film tó bá máa tà. It is with review. Ìyábọ̀ Òjó, you don't need to be forcing it on people. You don't need to be telling people about it. People will broadcast it. People will podcast it. People will tell each other, film yẹn dùn. Ìyábọ̀ Òjó, are you not getting something? You are a failure in everything. Ṣọfẹ́ gbọ́, hook up àti olóṣó òun ni kò padà sí. Nǹkan tó fit ẹ nìyẹn. Nǹkan tó bá dùn, word of recommendation. Ìgbà tí mo jẹ ògúnfe, ṣé mo sọ fún ìkẹ́ lọ máa ògúnfe? Ìgbà tí àti táwà ń bá mi ra nǹkan, ṣé mo sọ fún ìkẹ́ lọ bá àti táwà? Gbọ́ mi ṣá. It is about recommendation and reviews. Ẹ wá máa lọ kiri, ẹ lọ gbowó kẹ́ lọ wò, ẹ wá donate 1 million, ẹ wá donate 10 naira fún ọkọ lọ wò. No. It's like you are forcing people to watch it. And that doesn't count. Mo máa sọ fún yín, Tolúwa nílẹ̀, gbogbo àwọn fíìmù yẹn, up to today, mo lè wò wọ́n 1 million times because wọ́n dùn ní. Get it, ṣá. Taxi driver, gbogbo àwọn eré bàbá Fọláyan, àwọn eré tó ti pẹ́ àwọn eré bàbá Bello, wọ́n ṣá wá polówó fún wa mọ́, but ayé ń wò ó. They are raising money on social media for people to go and watch. Is that a film? No, ẹ sọ fún mi, ṣé fíìmù nìyẹn ṣá? Nǹkan tó bá mú mi tí mo ń wo film repeatedly, fíìmù tó dùn ni. Fíìmù ló máa tara ẹ. Ẹ wo fíìmù Bímbọ́ Adémọ́yìn, tẹ́ bá wo gbogbo àwọn èèyàn tó ti ń kọ́ káàkiri. Ipò ó dùn. Kí ló bring Fúnkẹ́ Akíndélé sí limelight ìgbà tó kọ́kọ́ ṣe ọmọ ghetto? Kì í fẹ́ miss ẹ, gbogbo ara fẹ́ lọ wò. Gbogbo ala fẹ́ lọ wò. Kòtò ọ̀hún, gbogbo ala fẹ́ lọ wò. Ó gbọ́dọ̀ múná lọ, a máa sáré kiri ni. Abẹ́ ti gbàgbé ni. Ìyábọ̀, your film is watery, dead on arrival. So gbogbo figure tẹ́ nǹkan síta yẹn. Ẹ jẹ́ ká rí bank details yín. Olórí burúkú ni gbogbo yín. Ẹ kàn fi pé nǹkan figure. Mélòó gan làwọn tó wà Nàìjíríà? Tẹ́ sọ pé èèyàn 218 million. No. Àwọn wo ẹ gbé fíìmù sí YouTube gan, rẹ́yàn wo, ẹ wá láwọn èèyàn lọ cinema, tó máa ra popcorn, tó máa sanwó fíìmù, wọ́n wá lọ fi 10,000, wọ́n lọ fi wo fíìmù lórí burúkú ẹ̀yẹn. They play baby. They play. You have no sense of film, Ìyábọ̀. It is not your calling. The fact pé o ti pẹ́ nu film, ẹ dẹ̀ mọ nǹkan tó máa ń ṣe wọ́n, àìmọye àwọn actors ní America. You mean to film for over 50 years. The fact that you are actors or actresses doesn't give you the audacity or in so pé o ma mo film ko. In so pé on the kala dangerous bid. On the no do. Dangerous bid. YouTube ni e náwó kankan. Owó tó bá lọ cinema, fi ra popcorn ko jókòó sí palo e ko ma jẹ. Get it sha. O ṣe Làbákẹ́ Olóṣó olùlẹ̀ ni. O tún gbélé síta, o wá sọ di family circle. O gbọ́ ọmọ sí, o gbọ́kọ sí, o gbá àwọn ọmọ ẹ̀ méjèèjì sí, o gbé iṣẹ́ ọmọ agúdẹ̀ tí ò mèrè ṣe, gbogbo wọn kàn rí rán. Fíìmù yẹn go lè ta lórí YouTube. Tó bá gbé sí YouTube kò lè réyàn 1 million wò. Ẹ wá lè ti ta $500 million kò ní yẹ yín. Ẹ̀yin olòṣì dédé. Fíìmù ló máa tara ẹ̀. Gbogbo ìta wá ń bọ́ àwọn èèyàn wá ń criticize, ẹ wá ń ṣe, o ń bá ṣe owó ẹ̀jẹ̀ ṣó lórí burúkú ni. Fíìmù Wùmí Toríọlá gan dùn jù lọ, tí ò gbé lọ sí cinema. Fíìmù Wùmí Toríọlá. Gbọ́ ni, ẹ wá ń ṣe, wọ́n ń bá ṣe ẹ̀jẹ̀ ṣó lórí burúkú ni. Ṣó wọn ò bá ṣe ara ẹ̀jẹ̀ tó lọ kó apààyàn, àwọn ará fákàsì tó lọ kó wọn sínú fíìmù. Ṣé kò bá, Ìyábọ̀ ti bá ṣe owó ara ẹ̀jẹ̀. Àti wo Monica 6, bó ti ní káwọn èèyàn lọ wo Monica. Ó ti bá ṣe owó ara ẹ̀jẹ̀. O gbé ṣànà sí fíìmù, o gbé nùṣó sí fíìmù, àwọn tó fi ń báyọ̀ jà, o gbé wọn sínú fíìmù. Ẹ sọ fún mi, báwo ni fíìmù yẹn ṣe fẹ́ tà? No, ẹ sọ fún mi, báwo ni fíìmù yẹn ṣe fẹ́ tà? Àwọn tí ò ṣe fíìmù rí,
ó gbé wọn sínú fíìmù no make it make sense Làbákẹ́ onírọ́ olórí burúkú ó wá lóòótá ẹ wá ní wọ́n criticize ẹ̀ ṣó lórí burúkú ní ẹ mọ̀ kan tó ń jẹ́ criticism ni gbogbo òlú ló ti ń ṣe fíìmù tí ó dùn kò dùn ni you cannot manipulate it you cannot add